kóníkálukú ṣe kíni kóníkálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kí àwọn ẹ̀yà Ìgbò kóníkálukú máa lọ àwọn ẹ̀yà Haúsá kó dúró láàyè wọn àwa Yorùbá àwa gan náà ti ṣetán láti gba òmìnira gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé bá ṣe máa mú wá fún yín náà nìyí àwọn ọ̀rọ̀ eléyìí tó ń ṣe kíni tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Sunday Igboho òun náà mà ló yọjú ọ̀rọ̀ ìsíta òun ló wá gbé wa jáde láti béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wá jẹ́ ká gbọ́n táwọn èèyàn ní sọ ní ìgboro ayé àmọ́ ká tó lọ nígbà tá a tún jáde wá yìí a mà tún dé agbègbè Berger ní gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ibi tí wọ́n pè ní Berger níbi tí gáràjì wà òun náà la mà ti rí okùn léyìí tí wọ́n sì ta ìgbà tá a máa wádìí tá a béèrè lọ́wọ́ àwọn tí wọ́n wà ní agbègbè yìí wọ́n jẹ́ kó yé wa wípé láti Ministry of Transportation òun náà ni wọ́n ti wá tí wọ́n sì ta bánà eléyìí tí wọ́n ta lásìkò tá a wà yìí tẹ́ bá wò ó ẹ rí wípé kò sí ọkọ̀ dàbí alára àwọn èèyàn tí wọ́n jẹ́ ará olùgbé ìpínlẹ̀ Èkó òun náà ni wọ́n dúró ní gogogo tí wọn ò sì mọ odó eléyìí tí à ń da ọ̀run lásì lásìkò tá a wà yìí látàrí bó ṣe jẹ́ wípé kò sí ọkọ̀ láti gbé àwọn èèyàn láti agbègbè Berger lọ sí ibikíbi eléyìí tí wọ́n máa ń lọ lára àwọn ọkọ̀ èyí tí ń ná bí òun náà láti rí ẹni tó máa ń lọ sí Òṣòdì àwọn tí wọ́n ń lọ sí tó ń lọ sí Island àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi náà ni wọ́n ti ń wọ ọkọ̀ àmọ́ ní báyìí wọ́n lọ ti wọ́gilé ohun tó ṣokùnfà àwọn ò mọ̀ pẹ̀lú gbogbo ìgbìyànjú láti bá àwọn tí wọ́n jẹ́ awakọ̀ ní agbègbè Berger láti bá wọn sọ̀rọ̀ wọ́n ṣe kíni ó já sí pàbó látàrí bí oníkálukú ṣe ń bẹ̀rù wípé àwọn ò lè sọ̀rọ̀ torí àwọn ò mọ ohun tó ṣokùnfà títì èyí tí wọ́n ti Berger ibi tí ibùdókọ̀ ti Berger ohun tó ṣokùnfà tí wọ́n sì ti pa ẹ má gbé kúrò lórí ọ̀rọ̀ tó ń lọ náà ni lórí Kilarigbo Live TV wá jẹ́ ká sáré lọ gbọ́ ohun tí àwọn èèyàn ní sọ lórí ọ̀rọ̀ eléyìí tí Sunday Igboho léyìí tó sọ lórí dídá orílẹ̀-èdè Odùduwà Republic sílẹ̀ nínú orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ tèmi ni Olújídé Káyọ̀dé gẹ́gẹ́ bí èrò ọkàn ti tèmi mi ò fi gbogbo ara mọ̀ pé ọ̀nà àbáyọ lélẹ̀ torí àwọn tó pe Nàìjíríà ní Nàìjíríà tí wọ́n kó wa jọ papọ̀ wọ́n rí i pé àǹfààní wà nínú kí ẹ̀yà bíi méjì sí mẹ́ta kí wọ́n parapọ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìlàkọjá torílẹ̀-èdè ńlá kọjá ń sìn ó dàbí ìgbà pé ó máa fẹ́ ṣàǹfààní tá a bá ní ká wò ó pé kí ẹ̀yà kọ̀ọ̀kan bá wà nítorí pé tẹ́yà kọ̀ọ̀kan bá dá dúró kálukú á gbọ́ èdè ara wọn. I don't think so because the strength Nigeria has today, politically, economically, is because of the size of Nigeria. I know that the reason why people are having different views about staying together is because of the present state of, discontentment, the way things are going in the country. So to solve that clamoring is for those at the helm of affairs to sit together and ensure that things are done properly in this country, that everybody will be proud to be a Nigerian. Ó ṣeé ṣe kó jẹ́ ọ̀nà àbáyọ. Ohun tí gbogbo wa kàn nídìí láti ṣe ni pé ibi tí ò bá ti sí àgbọ́yé ara wa kí gbogbo wa jọ jókòó kájọ sọ tó bá ṣe pé àgbára wa gbọ́ ó bẹ́tà kóníkálukú máa kó dọ́mù yẹ ìgbé kóníkálukú máa lọ. Tá bá dé mọ̀ pé àìlè ṣe àjọṣepọ̀ a lè máa bára wa gbé lọ ṣùgbọ́n àjọ jókòó àjọ sọ ni àjọ agree. Gbogbo wọn ní kun wọn ti fẹ̀ ní gbogbo wọn ti yó wọn ti ṣe everything but one thing ni pé tí gbogbo ìlú yìí tá bá lè ṣe tá bá dá Yorùbá lẹ̀ ṣe bá Mọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ kí ló ṣe tí wọ́n máa lò wọ́n kàn ṣiṣẹ́ fúlẹ̀ wọ́n á ti mọ ibi tí oníkálukú weeks wọ́n á dẹ̀ máa ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣe tó dẹ̀ máa wà conclusion tí ò ní sí pé wàhálà bẹ́ẹ̀ tí wọ́n bá tí ì mú tẹ̀m̀bẹ̀lú ẹkún ọ̀tẹ̀ pé ti fẹ́ tara mi nìkan ni mo fẹ́ mi ìfẹ́ tọmọlàkejì mi tó jẹ́ tara mi nìkan mo fẹ́ máa lò láìsí pé mo ká mú yẹn kúrò ìlú yìí ò lè dá bẹ́ẹ̀ tí ó bá ti di pé èmi nìkan mo fẹ́ náwó yìí tí mi ìfẹ́ kọ́mọlàkejì ní ìlú yìí ò lè dá. Bàbá Awólọ́wọ̀ kò tó kú 1997 ló kú ó ti sọ tẹ́lẹ̀ pé àwọn mẹ̀kúnnù là á jà fúnra wa àwọn olórí wa kan wà wọn jà fún àwọn mẹ̀kúnnù àpárá wọn náà ń jà sí o. àwọn olórí wọ̀nyí láìsí pọ́n mú gbogbo wọn kúrò ìlú yìí ò lè rọgbọ. tá a bá dé dádúró ṣẹ́wọ́n tá a bá ṣe ń lìbù ní 70 ẹ bá ṣe ń lìbù ní 80 ẹ wá wo yíyá ní bá ṣe ń lìbù tì nígbà táwa wà ní kékeré ní 80s táwa Londo State odidi mọ́tò Peugeot kò sí tó kò bọ̀ ńgbà yẹn 4000 náà ta Peugeot new chassis ní pé tó kún bọ̀ 4000 náà ta ńgbà yẹn
ẹ wá wo náà Tòkunbọ̀ lásán ti dẹ́gbàá ra Tòkunbọ̀ àwọn mọ́tò ẹ̀lùkù ìsìn mọ̀ra 1.72 million naira ká tó gbé bọ́ fún rọ̀ṣọ̀rímẹ́ǹtì fún driving ká tó wá sanwó ẹ̀ pé n tó lè mú ayọ̀ nínú yìí ni pé kẹ́ńbọ̀dù dádúró tábà dádúró tábà ń lo 200 yẹn lọ yóò tún mọ burú jílé lọ ni Ọlọ́run níjó burú fún Nàìjíríà. tẹ́bá ní kẹ́ wò ẹ rí i pé àwọn Fúlàní àwọn náà ń darí wa so ó máa bẹ́tà kí oníkálukú kúkú wà lórí ọwọ́ ẹ̀ kí oníkálukú máa lọ sí orílẹ̀-èdè ẹ̀ bí wọ́n fi wọ́n lọ dá dúró kí Yorùbá Oòduà Republic náà káwọn náà dá dúró káwọn Fúlàní máa darí ara wọn kí Yorùbá máa darí ara wọn so ẹ kó wà bẹ́ẹ̀. Ìjọba yóò help wa so it's better kí oníkálukú lọ nílò ẹ̀. ohun gbogbo kákú fún àdúrà ni Ọlọ́run ló lè kó wa yọ a ti wọ̀ already sóyè yìí Ọlọ́run ló lè kó wa yọ kò sí agbára kan tó kọjá Ọlọ́run so àdúrà ni kí gbogbo wa kó kún sí a yá o a ò yá o a yá wọn ò yá Ọlọ́run ló lè kó wa yọ ìmọ̀ Ọlọ́run ni kí gbogbo wa kó béèrè fún àwọn olórí wa kó béèrè fún mọ̀ Ọlọ́run. Ọlọ́run nìkan la máa bẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run mọ̀ sí so tó bá tún máa dá náà Ọlọ́run náà la máa bẹ̀ la máa sọ fún ló máa yan àwọn olórí tó dáa fún wa tí àwa náà fi máa gbádùn àmọ́ pé à ń dá nǹkan sílẹ̀ yẹn to me èmi ò rí sí but Ọlọ́run ní ká dájú kọ àwọn òlú tó ń da tó ń tò Ọlọ́run náà ni wọ́n ń pè so ẹ wo Amẹ́ríkà lẹ́ni náà sì wọ́n believe lórí Ọlọ́run pé ẹ wo dọ́là wọn náà ẹ wo nǹkan tó kọ sára dọ́là wọn so wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run yẹn so Ọlọ́run yẹn dẹ̀ ń tò so Ọlọ́run ní ká dájú kọ to me kà ń dá igbá sílẹ̀ àwọn kan sílẹ̀ yẹn to me is kò ń ṣe solution. àlùmọ́nì tó wà ní ọ̀dọ̀ kálukú wọn a lè ṣàmúlò ẹ̀ fún àpẹẹrẹ nígbà ayé àwọn Awólọ́wọ̀ Western Region ẹ rí i pé owó kòkó nìkan l'Awólọ́wọ̀ sì ṣe gbogbo development eléyìí tó wà ní South West di èní yìí but nígbà tó di pé gbogbo ẹ ti di aládàpapọ̀ ó dàbí gbà pé àwọn ètò ó bẹ̀rẹ̀ sí ń wọ́lẹ̀ nítorí pé báwúsá bá wà lórí àléfà ọ̀nà bí gbogbo àǹfààní ó ṣe kọjá sí ọ̀dọ̀ wọn náà máa wá àríra wa bí ọ̀kan mọ́ so níwọ̀n ìgbà tó dẹ̀ jẹ́ pé èrèdí àti kó wa jọ papọ̀ ni pé ká ríra wa bí ọ̀kan tó dẹ̀ jẹ́ pé a ti yapa sí èròǹgbà àwọn tó sọ pé Nàìjíríà kó jẹ́ ìyàtà kó papọ̀ then èmi rò wípé ó ṣàǹfààní kí olúkúlùkù kó dá dúró láàyè ẹ̀ níbi tó bá ti wá mẹ́hẹ́ wá kálukú a lè mọ̀. ìbànújẹ́ kò sì fún ẹ tó ẹyin ẹ̀ tààtà bí wọ́n bá ń sunkún wọ́n sọ pé ń rẹ́rìn bí wọ́n rẹ́rìn màá ní sunkún sọ́nà àbáyọ wa ni ká pín orílẹ̀-èdè àbí ká wá ojútùú yìí pé bó láti wà tó ń kálukọ́ wà píìsì náà ìyẹn lọ́nà àbáyọ tó wà ń bẹ́ẹ̀ tábà tó ní ká tó máa sọ pé apẹ́ pín àpín kò sọ náà ń bẹ́ẹ̀ á kàn máa fi mẹ̀kúnnù náà máa sọ́fà gbogbo ẹ̀ torí táwọn olówó ìbá gbéra ní ìsìn ó di pa ó di òkè òkun tó yẹ ibo làwọn fẹ́ lọ níbì kankan rí Nàìjíríà náà ni ọmọ Yorùbá ó wà ní ilẹ̀ Haúsá ó wà nílẹ̀ Yíbò ọmọ Yíbò wà nílẹ̀ Yorùbá o wọ́n dẹ̀ ti fẹ́ra wọn bó lẹ̀ tí wọ́n fẹ́ pínra yín ọmọ tí Yíbò bí ṣé náà wọ́n kó fún Yíbò àbá ọmọ tí Yorùbá bí fún Yíbò náà wọ́n wà kó fún Yorùbá lébi pé báwa náà ti wà ní ìsìn wọ́n ní òkè òkè nìkan ní rí ilé bàbá ọmọ lónìí so ti ní ìsìn Yíbò ti darapọ̀ mọ́ Yorùbá Haúsá ti darapọ̀ mọ́ Yorùbá Yorùbá ti darapọ̀ mọ́ Haúsá Yorùbá ti darapọ̀ mọ́ Yíbò bó lẹ̀ sí fẹ́ pín àfitẹ́ bá kàn máa fi àjẹrà ẹ̀ tá kàn máa para wa dànù so káyà fi sùúrù tu ọ̀rọ̀ ẹ̀ lọ́kàn so ẹ̀ ń bá sọ pé ká pín yẹn mo fẹ́ lè sọ pé kò sí láàkàyè ń bẹ rárá. iṣu tó wà nílẹ̀ èmi ò rò bóyá òun ni ọ̀nà àbáyọ ni pé ká pín orílẹ̀-èdè Nàìjíríà because sábàtún ní àpín àtúnyẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni again but àtúnṣe tèmi kọ́ mọ̀ ọwọ́ Ọlọ́run ló wà because kò sí much nǹkan tí mo lè sọ nípa gọ́ọ̀mẹ̀ntì wa yìí àwọn èèyàn táwa àánú ẹ̀gàn à ń gbàdúrà ní pé kí nǹkan dà bá ṣe fẹ́ àwa la fi wọ́n síbẹ̀ but ó ń tẹ̀fẹ́ nù wọn ni but nípa pínpín yẹn ó nágbà ọwọ́ Ọlọ́run ló wà àdẹ̀ tún fẹ́ padà sẹ́yìn pé níbi ká tún padà máa struggle orí ọwọ́ ta wà náà ká máa bá a lọ náà ni ibi tó bá bá wa dé náà la máa face ká ṣáà máa dúpẹ́ lórí ẹbí àti ará gbogbo àṣẹ ń ṣe torí ọ̀rọ̀ pínpín yẹn mi ì fọwọ́ sí ní rógun nǹkan tí mo mọ̀ ń pa ẹ̀ nìyẹn. ọmọ Yorùbá ni mí ilẹ̀ Yorùbá la bí mi ìwọ̀ oòrùn Nàìjíríà.
gbé ni wá mo lè fọwọ́ sọ̀yà o. mo kí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé yóò tún so lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ ẹ káalẹ́ nínú ilé yìí o ẹ kú ojúmọ́ nínú ilé yìí o ẹ káàsán nínú ilé yìí o mọ̀ ń bọ̀ wọ́n láwọn kan wá mi ẹ má wà ẹ má lè ẹ má mú ẹ má pa àkàndá ọ̀rọ̀ Awíkonko àbẹ́ẹ̀rí mi báyìí mo ti kọ́lé tèmi sórí àpáta ilẹ̀ yanrìn ni Ọlọ́run nìkan òun lọ́ba tó lè pa tó lè jí èmi àkàndá ò bẹ̀rù ẹni tó lè pa. ayé kò lè dédédédédédé nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti kọ́ lélẹ̀ mẹ́mẹ́ sórí àpáta tátátátátá níbi títí jìjì ayé kò lè dédédédédédé nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti gbégbégbégbé gàgàgàgà mo ti fò gógógógó fọlọ́run lókè kékéké. sórí àpáta tátátátátá níbi títí jìjì ayé. alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ níbẹ̀. ẹni tó bá mọ̀ mọ̀mọ́ orí Ọlọ́run rúnrúnrúnrún kò jẹ́ ká jọjọjọjọ gbọ́ lọ́rùn mi gágágágágágá. ọ̀lẹ́lẹ̀ mẹ́mẹ́ sórí àpáta tátátá títí jìjì ayé kò lè dédédédédédé nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo kí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi arínúmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé yóò tún solówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi lẹ́ẹ̀kan sí i bí ọ̀bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú ẹ ti mọ̀ wípé bí ọ̀bá ní tó ṣe ẹ̀sẹ̀ kì í dédé ṣẹ́ lásán bí ọ̀bá nídìí pàtàkì èmi kì í wá sórí ẹ̀rọ ayélujára especially Facebook torí pé ó dàbí ẹni pé ọwọ́ mi dé díẹ̀ ṣùgbọ́n nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tàbí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ kò gba ká dákẹ́ mọ́lé kò gba ká fààyè lẹ̀ rẹpẹtẹ kó tó di pa mọ́ sọ̀rọ̀ bí bá ti ń ṣẹlẹ̀ nígbò náà gbòòrò tá a jọ̀pọ̀ lọ náà ni ká máa gbé ìgbà tarẹ̀ bá dákẹ́ ni ẹ̀kúlé ojó ni wọ́n tó bá ń gbọ́ gbégbégbé bó bá dákẹ́ mọ́lé wọn ó gbé jù sẹ́ẹ̀kúlé rẹ̀ ńláfi ní dandan ní tí ọ̀rọ̀ bá yẹ sọ kí làwọn kan ní kí la fẹ́ bára wa sọ ẹ ti rí àkọlé mi rẹpẹtẹ ibi tá náà lọ kí làwọn kan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ìpinnu mi nípa ọ̀rọ̀ rálì tó fẹ́ wáyé ní October 1st àwọn kan nínú ètò tí mo ṣe lọ wọ́n rò wípé ò fọwọ́ sí Odùduwà Republic mọ́ agitator ni mí wáyé tí màá di agbede méjì ọ̀nà tí màá sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ irọ́ ikú tí bọ́sọ̀ lọ́rùn ewúrẹ́ nìkan ló lè gbọ̀rọ̀ Odùduwà Republic lẹ́nu mi fábàdà àjọ agitate ẹ̀ ni bá ń débi tí ó ti fẹ́ fọnná sójú àkàndá wa sá padà sẹ́yìn tàbí máa sọ pé n ò ṣe mọ́ nǹkan tọ́ka pé sọ̀rọ̀ méjì mọ̀ọ́kàn ó ti APC ni
Àkàndá ò kì í ṣe olóṣèlú. Tí n bá fẹ́ ṣiṣẹ́ fólóṣèlú ọ̀rọ̀ rùn. Bẹ́ẹ̀ ni ká ní mo fẹ́ ṣiṣẹ́ fólóṣèlú kò bá jẹ́ APC kò bá jẹ́ PDP kò sẹ́lẹ̀ tí n ò lè ṣiṣẹ́ fún bẹ́ẹ̀. Àwọn méjèèjì ó rí mi gẹ́gẹ́ bí asset. Nígbà tí n bá wá ṣiṣẹ́ fún wọn pátápátá ẹ̀ ń ó fún mi lówó. Olóṣèlú o ẹ má lọ ọ̀rọ̀ mi mọ́ olóṣèlú mọ́ pátì gangan bóyá PDP àbí APC. Ìdí ni páwọn ni gọ́ọ̀mẹ̀ntì tí ń bẹ lóde. Ìdí ni wípé a ní PDP ò ṣe dáa l'APC fi wá. That means kí wọ́n wá tún ṣe ǹjẹ́ wọ́n rí tún ṣe láti 2015. Mi ní PDP ò rí nǹkan kan sọ sí i. Gbogbo ẹ̀yin ṣé bàbá ojú yín dà ǹjẹ́ a tún padà rí mọ́ gbogbo yín ti mórí mọ̀. Kò sẹ́ni tó lè proud wípé yes àwa tá a dìbò fún Buhari tó fi wọlé nìyí kò sẹ́ni tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà nínú yín mọ́. Ẹ mórí mọ̀ tá a bá dẹ̀ wò dáadáa ẹ̀yin gan nìyá kínní ìjẹ́ jù. Gan nìyá kínní ìjẹ́ jù. Wọ́n wá ní wọ́n ní wọ́n fẹ́ wá ń wá Àkàndá torí pé mo sọ̀rọ̀ Ọ̀nìrìṣà àti Bọ́lá Ahmed Tinubu. N ò ní fẹ́ lọ síbẹ̀ ń púpọ̀ torí a ti sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n màá yàn kankan nípa rẹ̀ lónìí mò ń bọ̀. Mo ti kọ́ lélẹ̀ mẹ̀mẹ́ sórí. Ẹ̀yin nínú ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ orin yìí èwo nínú yín ló ti bá wa kọ́ngbà tá a wà ní primary tàbí gbogbo ẹ̀yin ọmọ àtijọ́ tẹ́ wà níbí mo ti bá yín pákéjì àwọn orin tá a máa ń kọ níléèwé láyé àtijọ́ nígbà tá a wà ní kékeré mo ti bá yín pákéjì ẹ̀ dáadáa lóríṣiríṣi yọ́fẹ̀ tó 20 tó bá yá ó ṣeé ṣe bọ́lọ́run bá ràn mí lọ́wọ́ mo lè gbé jáde fáwọn ọmọ wa ní CD tí a láǹfààní láti tà á fáwọn èèyàn táwọn ọmọ wọn láǹfààní láti máa gbọ́ ọ̀pọ̀ lóríṣiríṣi òun náà ni mo ṣe kákàn fi ránra wa létí ni kì í ṣe orin téèyàn ò tí ì gbọ́ rí kì í ṣe orin tuntun ṣùgbọ́n ká fi ránra wa létí and again àwọn ọmọ nursery and primary school àwọn ọmọ nursery school táwọn ò láǹfààní àti bá wa lọ sí irú iléèwé táwa lọ káwọn náà ọmọ kí wọ́n tèsì nǹkan tí à ń gbádùn nígbà yẹn kí wọ́n lè mọ̀ wípé àwa la wáyé àwọn náà wáyé o ṣùgbọ́n àwa la wáyé tààrà yé wa torí pé àwa in between aláǹfààní àti rí àwọn tàtijọ́ aláǹfààní àti rí àwọn tí ìsìn orí ńlá lọ́lọ́run ṣe fún wa. ìyá pátátátátátátáta níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nánánánáná lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti kọ́ lélẹ̀ mẹ́mẹ́ sórí ìyá pátátátátátátáta níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nánánánáná lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti gbégbégbé mo ti fò gógógó lọ́rùn ló. ibi títí tí jìjì ayé kò lè dédé. ìgbà nánánánáná lọ́kàn kí yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. ẹni tó bá mọ̀ kò jẹ́ ká jọjọjọjọ gbọ́ lọ́rùn mi gágágágágágá. mo ti kọ́ lélẹ̀ mẹ́mẹ́ sórí apá tátátátátátáta ibi títí tí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nánánánáná lọ́kàn kí yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. ní kúkúrú èdè nípa ọ̀rọ̀ ti Bọ́lá Ahmed Tinubu àti kábíyèsí Ọ̀nìrìṣà tẹ́ bá wò dáadáa àwọn èèyàn kan ní ọba Bọ́lá Ahmed Tinubu lójijì pẹ̀lú àwọn onírù àwọn Saidi Elégùṣì àwọn ọjọ́ra àtijọ́ra wọ́n lọ bá wọn lójijì pé tá a bá wò dáadáa máa rí i pé Bọ́lá Tinubu kan wo Ọ̀ọ̀ni ni wọ́n ní ṣé kó dìde mọ́ Ọ̀ọ̀ni láyà ni mo wá ní no torí ẹ̀ ló jẹ́ kémi ó mú fídíò tó complete
bí Ọ̀ọ̀ni ṣe ń rìn bọ̀ látẹ̀yìn deputy governor ó ti sọ fáwọn èèyàn pé kí wọ́n dákẹ́ láti ṣàpọ́nlé àti àyẹ́sí fún babawo Ọ̀ọ̀ni ìrìṣà tí wọ́n ń wọlé bọ̀ bọ́ọ̀ni ṣe ń wọlé bẹ́ẹ̀ ni àjọbí ewé ń kì wọ́n lákìrìn lélẹ̀ tó fi hàn wípé gbogbo ẹni tó wà nínú ọ́ọ̀lù lọ́wọ́ àwẹ̀ ẹ̀ lóòótọ́ Bọ́lá Tinubu nìkan ni ojú wa wà lára ẹ̀ but tá a bá ní ká wò dáadáa a máa rí i pé àwọn tó jẹ̀bi wọ́n pọ̀ gan-an kí ni pòsíṣàn Elégùṣì tó fi wà lórí ìjókòó ńgbà tó ní ń bọ̀ kí ni pòsíṣàn Ọ̀jọ́rá tó fi wà lórí ìjókòó ńgbà tó ní ń bọ̀ irú ọba wo ni Onírù jẹ àdúgbò kan lẹ́kọ̀ọ́ ní Ìrù àdúgbò kan lẹ́kọ̀ọ́ ní Ìrù kì í ṣe gbogbo Èkó kí Olú lọ́ba fún gbogbo Èkó Ẹlẹ́gbẹ́dá wà Onídìímù wà ọba wà níṣẹ́rí ọba wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọba Òjòkòró wà níjàyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni pòsíṣàn wọn láti wà lórí ìjókòó nígbà tó ní wọlé so ó wà intentional Bọ́lá Ahmed Tinubu mọ̀ọ́mọ̀ snọ́ọ̀bù Ọ̀ọ̀ni ni tẹ bá fojú inú wo dáadáa ẹ máa rí wípé Ọ̀ọ̀ni ṣẹ̀ṣẹ̀ fi ọwọ́ tọ́ Bọ́lá Tinubu lẹ́yìn kó tó wọ̀dọ̀ ẹni ilé ó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá lóòótọ́ èèyàn máa jẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n ẹni tá a jọ jẹ́ ọ̀rẹ́ yẹn yọ wá wà nípò kan tó ga ju tèèyàn lọ ọ wá ní fojú ọ̀rẹ́ wò ó ọ wá fojú wípé tó orúkọ tí ń jẹ́ gangan lè fi jọ̀rẹ́ ṣùgbọ́n ipò tó wà ó ti ga ju n ta fi lè fojú ọ̀rẹ́ mu lọ a lè gbára wa lórí nígbà tá a bá wọnú kọ̀rọ̀ yàrá ṣùgbọ́n níta gbangba a kọ́kọ́ ṣàpọ́nlé àti àyẹ́sí tó yẹ fúnra wa eléyìí ó kù díẹ̀ káàtó tẹ bá wo dáadáa ẹ máa rí pé gbogbo àwọn tó wà nínú ìpéjọpọ̀ yẹn kò sí ẹni tó dìde rárá Kennedy tí wọn ò fi dìde ìdí ni wípé lórí ìjókòó wọn kàn wá sọ fún ni kò sọmọ kọ́nù wọn òríjìnà ààrẹ ni wọn àlejò ni wọn so àwọn àlejò ló wà lórí ìjókòó kì í ṣèyàn gidi kì í ṣe ọmọ Yorùbá gidi àwọn àlejò tó wà lórí ìjókòó possibility ń bẹ kán mọ̀ ẹni tí ń bọ̀ gan kán mọ̀ gbọ́rí kán mọ̀ títóbi Ọ̀ọ̀ni ìdí pàtàkì nìyẹn tí wọn ò fi dìde o because tó bá jẹ́ pé ọmọ ọkọ Yorùbá ni ẹgbẹ́ akọrin fẹ́ kọ nínú ṣọ́ọ̀ṣì gan wọ́n ń pé ká dìde tá a máa dìde wọn aláwọn kọ́ la dìde fún o Jésù la dìde fún o ìmáàmù àmọ́ sọ̀rọ̀ mọ́sálásí tí ó jẹ́ mọ́ kí gbogbo wa dìde àáfàá mọ́ ṣe wáàsí tí ó jẹ́ mọ́ ká dìde wọ́n nítorí oníṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé ká pọ́n ànábìlé gbogbo wa sì dìde ambọ̀sìnbọ̀sì ẹni tá a pè lólórí ládéládé ẹ má jẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ nípa abẹ́hùn a ti sọ ohun tá a fẹ́ sọ sẹ́yìn ṣùgbọ́n àkíyèsí àwọn èèyàn wa ò ní ó mú mi padà sórí ẹ̀ díẹ̀ ìtọ́ wa gbé mi wá gangan lára tó gbé mi wá gangan ó ní ọ̀rọ̀ tí mo sọ nípa rally October 1st àwọn èèyàn misunderstand mi àbí wọ́n misquote mi dẹ̀ ni nígbà tí mo ní number 1 mo ní òun ní jáde number 2 mo béèrè lọ́wọ́ mo ní kí ni topic rally dálé lórí ẹlẹ́ẹ̀kẹta mo ní ta ni yóò lead wa mo wá advice wọn pé kì í ṣe rally gan sàn-sàn ńlá níìdì especially àwa tá a wà ní Nàìjíríà àwọn tó wà ní outside the country wọ́n lè ṣe rally dáadáa mo ní reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé mo ní tí wọ́n bá fẹ́ jáde kí wọ́n má wọ aṣọ tí wọ́n kọ Odùduwà Republic sí lára àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní against mi pé kí ni no àwọn ò láìkí ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ló sọ̀rọ̀ àlùfànṣá èèyàn mẹ́rin mo fẹ́ dá lóhùn ṣùgbọ́n nígbà tí mo study ẹ̀ dáadáa mo rí i pé èmi náà ti wà nípò àkìtàn tó yẹ pé gbogbo ẹ̀gbin oríṣiríṣi ẹ̀gbin ni wọ́n máa wá dà gbogbo nǹkan kọ́ ni mo lè fi bínú táwọn èèyàn bá sọ̀rọ̀ ìmí ìtọ́ bá sú mi n ò ní fèsì mọ́
ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ọlọ́kàn ó sì ti wà prepared kó tó di pé mo bẹ̀rẹ̀ gbogbo nǹkan tí mò ń ṣe. now wọ́n ní mò ń bu omi tútù sáwọn lọ́kàn, kò rí bẹ́ẹ̀. n ò bu omi tútù sí ń lọ́kàn. ohun tí mo ṣe àpẹẹrẹ tí wọ́n ń pè ní aṣíwájú ni. aṣíwájú ò kì í ro nípa ti ẹnìkan, yóò rò nípa èrò ẹ̀yìn. ìdí rèé o, ìdí ni wípé tí wọ́n bá mú kankan nù yín, mi ò láǹfààní láti wá sí police station láti wá so onídùúró tàbí bẹ́ẹ̀lì yín, mi ò láǹfààní láti tẹ̀lé ní kóòtù. èmi àtẹ̀yìn mọ nǹkan tó sọ Ọmọyẹlé Sowore alárìnkiri àti ẹni tí ò ní agbára láti ṣe many things mọ́. ìwọ sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́, èmi náà sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́. Ọmọyẹlé Sowore ló mọ nǹkan tó ń là kọjá. ìwọ free, èmi ò free. ìwọ lè jáde bó ṣe wù ọ́, èmi ò tó bẹ́ẹ̀. Ọmọyẹlé Sowore ò tó bẹ́ẹ̀. òfin tí ilé ẹjọ́ fún ni pé kò gbọ́dọ̀ àdírẹ́sì èèyàn, àwọn èèyàn púpọ̀, kò gbọ́dọ̀ jáde kúrò ní Àbújá títí tí wọ́n fi parí ìgbẹ́jọ́ ẹ̀. bó ṣe rọrùn fún wọn láti dọ́dọ̀ ìyàwó àtàwọn ọmọ ẹ̀, ṣé bẹ́ẹ̀ ló ṣe rọrùn fún Ọmọyẹlé Sowore? ẹnìkankan ò rí mọ́ láti gbà yẹn, ẹnìkankan sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ láti gbà yẹn, àfi Sahara Reporters. nígbà tí irú eléyìí bá wá ṣẹlẹ̀ sí Ọmọyẹlé Sowore tó nífọ̀n tó lè kánná, tọ́mọ èèyàn tó gbajúmọ̀, how much more ẹni tí ọmọ nǹkan kan, ẹni tí ọmọ èèyàn kankan, kò sẹ́ni tó fẹ́ jáde. ìdí nìyẹn tí mo fi sọ wípé káwọn èèyàn ó gbìyànjú ní Nàìjíríà, Yorùbá, kí wọ́n má gbìyànjú láti jáde fún rálì. oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀. ìlú èbó ló ti lè wáyé, protest ń wá káàkiri. nílùú òyìnbó wọn ò rí gẹ́gẹ́ bí bàríà tí wọ́n ní pé ẹ má fi dá wàhálà lẹ̀, ẹ rìn lọ síbi tó bá wù yín. bó bá wù yín láti rìn láti bí lọ sábújá, wàhálà ti yín. ṣùgbọ́n ní Nàìjíríà tá a wà yìí, ní zoo tá a wà yìí, pẹ̀lú irúfẹ́ àwọn tí ń ṣèjọba lé wa lórí